tí ò lè gòkè. Kíni wo tí kọ́kọ́ bá kíni àlè ṣubú. Ṣẹ́rí orí ẹ̀ dàrú tó fẹ́ gbé mi. Ṣáwọn sí lè ṣì. Ṣẹ́ríṣẹ́. Ìwọ lọ orú ọ̀kadà wo nílé báyìí. Tí ẹ kọ́kọ́ paná ná. Kí ló tún ṣọ̀kadà báyìí? Àti bẹ́ẹ̀ làtà tí ń gun bọ̀, kò sí nǹkan tó ṣe náà. Ó bá ń dìmú. Di kí ni mú? Bá ń dìmú náà. Kí n bẹ́ẹ̀ di kí ni mú? Mo fẹ́ fi wo táyà yẹn ni, táyà yẹn ti jò, rẹ̀ pé táyà yẹn ti jò ni. Àwọn ẹgbẹ́ ẹ̀ máa ń sọ̀kalẹ̀ nínú Lexus E350 ni. Kí ló pé? 2025 model. Tó bá tẹ̀ máa ní kéèyàn wò wọ́n á ní kéèyàn wò pé ṣé mọ́tò tó kọjá scratch mọ́tò àwọn. Ìwọ gbé atakùkù táǹkù lẹ́yìn ọ̀kadà tó fi ń gba àjọ oníkèmí máa bẹ̀ wò kí ni kí n wo kí n fi ṣe o. Bá ń dìmú náà kí n lè fi wo táyà yẹn náà. Kó lè fi wo kí ni. Tí bá ṣe pórí mi tó burú gan lọ́jọ́ tó tóòsì mi tí mo fi gbà fún ẹ kémi bẹ́ẹ̀ di táǹkù lẹ́yìn mú. Ẹ máa gbọ́rọ̀ lórí burúkú tó bá mi sọ. Ó yá jọ bá ń dìmú fúngbà díẹ̀ náà kí sáà fi wo táyà yẹn. Ó yá. Olórí burúkú kò ní dá fáwọn tó kọ ọ́ndà sàkíní. Ṣé lè jọ EOD? Eléjọ end of discussion. Ibi kan láti máa bẹ̀rẹ̀. Honda. Ibi kan náà ni. Honda ni. Ta ló ròyìn láyà tó kọ Honda síbi ọ̀kadà? Èsì nìkan ni kò sí ńbẹ̀. Èsì nìkan ni kò sí bẹ́ẹ̀. Bọ́bọ́ yóò ní gbádùn. Èmi tí mò ń kọjú wọlé ọkọ ni. Ìgbà tí wọ́n dẹrù mọ́ ìní àti dádì mi síta ni mo wò pé bòlè mi fẹ́ máa gbé náà ni mo ṣe fẹ́. Accommodation ló gbé mi dọ́dọ̀ ẹ̀. Ṣé kí n jẹ́wọ́? Fine boy ni. Accommodation ló gbé mi dọ́dọ̀ ẹ̀. Fine boy lórí burúkú wo ni ẹ? Fine boy no money. Fine boy. Useless fine boy. Àfi kó máa wọ ṣáàtì olórí burúkú àti fìlà òṣì. Ṣẹ́ẹ̀tì làwọn ẹgbẹ́ wọn ṣáàtì ló kó sí. Ẹni ìyá burúkú